lórúkọ Jésù. Ọ̀rọ̀ òdì tí ayé bá sọ lórí wa o. Gbogbo abiyamọ tó ń fẹ́ ìgbèníjà látọ̀dọ̀ Ọlọ́run, gbogbo òbí tó nígbàgbọ́ nínú Ọlọ́run kan ṣoṣo tó lè gbànìyàn, ẹ máa bọ̀ kájọ darapọ̀ mọ́ ètò ọlọ́dọọdún ni Annual Women's Convention Olúwa Gbeja Abiyamo 2026. Èmi ò ní ṣe é lásán lórí ọmọ mi lọ ṣe rere làkórí convention tọdún yìí látọwọ́ ìjọ Christ Apostolic Church Greatest God Chapel. Àárọ̀ Thursday ọjọ́ 11 oṣù kẹfà la ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà láago 7 sí 9 àárọ̀. Bẹ́ẹ̀ sì ni ìṣòro yóò wáyé lọ́jọ́ Friday ọjọ́ 12 bẹ̀rẹ̀ láago 11 alẹ́ ká tó kásẹ̀ gbogbo rẹ̀ ńlẹ̀ lọ́jọ́ Sunday ọjọ́ 14 oṣù kẹfà. Gbogbo ẹ̀ nínú ìjọ Christ Apostolic Church Greatest God Chapel tó kalẹ̀ sí 4 God's Grace Estate Yakoyo bus stop Àṣìmọ̀lówó Mòwe nípínlẹ̀ Ògùn. Prophet Israel Olúwa Gbemidide Násírì aka ẹni wọn Ọlọ́run kì í wé nìyàn. Àtọ̀pọ̀ àwọn ikọ̀ Ọlọ́run míì lọ́lọ́run yóò máa lò níbẹ̀. Ọlọ́run ti pèsè àwọn ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ fún ọ tó ń fi gbàgbà yọrí àdúrà tọwọ́ tó ṣẹ́gun sí yóò tún fi jọbẹ̀ rẹ̀. Wá fi àdúrà ra ọjọ́ ọ̀la rere fúnra rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. Ó dá mi lójú pé àánú yóò sì fọhùn fún ọ nítorí ó gbàgbà yọrí àdúrà. Fọ́nláyé síwájú sí 0803 803 0562. Jésù lolúwa.